Please, I am here again to beg the government, President Tinubu, and the governor of Oyo State, Engineer Seyi Makinde, to please help us and dialogue with these people. They should not use force. The force that they used yesterday has cost us so much. It has added to our problems. In fact, one of us has been picked that they are going to kill him because government tried to help us by force. We want you to call them and dialogue with them so that our lives will be saved. So for ẹjọ́ à ń bẹ̀ yín ni Ọlọ́run la fi bẹ̀ yín, ẹ dákun ẹ ṣàánú wa. Eléyìí ti pọ̀ jù, ẹ dákun nínú òjò nínú ẹ̀rùn, ẹ dákun ẹ ṣàánú fún wa. Àtọmọ kékeré àtàgbàlagbà ibì kan náà la wà, ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa. Òní ló ti pé ọjọ́ 13 tá a ti lọ, ẹ dákun ẹ jẹ́ kí wọ́n tú wa sílẹ̀. A fẹ́ kẹ́ ẹ bá wọn jà rárá, ẹ dákun ẹ má bá wọn jà. Ẹ ṣàánú wa, tí wọ́n á béèrè lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ fi fún wọn, ẹ dákun ẹ ṣàánú wa, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ni, ẹ dákun ẹ ṣàánú fún wa, ẹ jọ̀ọ́. We are pleading unto our governor, Engineer Seyi Makinde, please help us negotiate with these people. Whatever they want, please give unto them. Please help us save our life. Please, we are all here, all we the teachers and the children. Please, we need your help. President Tinubu, please negotiate with those puppies. These people, please help us. Whatever they want, please give to them. Please help us save our life. Today again is Children's Day. About 14 days now, we are here in the bush. Please help us. We are calling out to the Obas. Ẹ dákun ẹ ṣàánú wa, ẹ ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin ọba, ẹ dákun ẹ bá wa dá sí. Ẹ ṣàánú wa, ẹ ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin èèyàn ẹ ṣàánú wa. Ẹ dákun ẹ bá wa báwọn ìjọba wa sọ̀rọ̀. Ẹ dákun gbogbo tí wọ́n bá fẹ́, ẹ dákun ẹ bá wa ṣe fún wọn kí wọ́n má bàa pa wá dànù. Ẹ dákun ẹ ṣàánú wa, gbogbo tí wọ́n bá béèrè, ẹ dákun ẹ bá wa ṣe fún wọn. Kẹ́mi wá bọ́ ṣòfò. Ẹjọ́ àánú la béèrè fún. Please be merciful to us. Ẹ ṣàánú fún wa, please. Ẹ jọ̀ọ́, please. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ látàrí bí àwọn afẹ̀míṣòfò bí ẹ ṣe wọ ilé ìwé kan tó jẹ́ pé wọ́n kó àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó wọn wọgbó. Tẹ́ ẹ bá gbàgbé wọ́n pa akẹ́kọ̀ọ́ kan tó jẹ́ pé ọ̀rọ̀ náà borí ẹ̀rọ ayélujára kankan. Ṣé wá rí fọ́nrán yìí? Ọ̀rọ̀ yìí ti dìran tó báyìí. Àwọn èèyàn tí ń pariwo ìjọba lọ́tún ìjọba lósì. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹlẹ́ tí wọlé fún primary election ní APC, ta lẹni tó dìbò fún yín? Aṣíwájú, mo ń béèrè lọ́wọ́ yín ni o. President of the Federal Republic of Nigeria, mo ń béèrè lọ́wọ́ yín ni, ta ni ẹni tó dìbò fún yín tí ẹ fi wọlé? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín, kí ni nǹkan tẹ́ gbé dání tí ẹ fi campaign fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fi dìbò fún yín? Ìbéèrè mi sí yín ni wípé ṣé ẹ fẹ́ fi agídí ẹ fẹ́ fi ṣe president lórí àwọn ọmọ Nàìjíríà ni? Ẹ ti parí ọdún 4 ẹ wo nǹkan tẹ́ sọ Nàìjíríà dà. Ẹ dẹ̀ lẹ fẹ́ padà wá láti wá tún ṣe president again ọdún 4 lórí àwọn ọmọ Nàìjíríà lẹ́yìn ìgbà tí ẹ ní àṣeyọrí lórí gbogbo tẹ́ ṣe. Gbogbo ọdún tí ẹ lò ń bẹ̀ fi yáwó káàkiri gbogbo àgbáyé ni. Ọdún tí ẹ lò ń bẹ̀ ayé àwọn ọmọ Nàìjíríà, ayé gbogbo wa pátápátá, kò sí kankan nínú ayé wa tí ó lọ sí iwájú. Middle class, àwọn tó ń pè ní middle class ẹ ti eradicate wọn, kò sí tó ń jẹ́ middle class mọ́ ní Nàìjíríà. Ẹ dẹ̀ lẹ fẹ́ padà láti wá ṣe kí ni torí Ọlọ́run? Ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ ń sọ káàkiri wípé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ síde, ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín, ṣé ẹ̀yin ò sọ reality fún wọn ni? Ẹ sọ fún wọn torí pé wọ́n jẹ́ ọmọ Yorùbá ń sìn. Gbogbo tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ Yorùbá nísìn tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ Nàìjíríà á láti padà lọ dìbò ká tún padà máa jẹ̀yà torí pé wọ́n jẹ́ ọmọ Yorùbá.
bí wọ́n ṣe ń gbé àwọn èèyàn ẹ jẹ́ ká tẹ̀ fìyẹn sílẹ̀ because wọ́n máa ní kì í ṣe orí gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n ló ti bẹ̀rẹ̀ but ṣé intel sọ fún àwa nísìn ni wípé the hardship tó wà ní Nàìjíríà the hardship tí àwọn ọmọ Nàìjíríà tí gbogbo wa tí a ń dojúkọ ṣé the same hardship kan náà ni ká continue for another 4 years ẹ ṣàlàyé nǹkan tẹ́ bá ń sọ fún àwọn ọmọ Nàìjíríà náà ẹ̀yin tẹ́ lọ́mọ Yorùbá ni o ẹ̀yin ni mo ń bá sọ̀rọ̀ ẹ̀yin ni mo ń bá sọ̀rọ̀ tẹ́ ń sọ wípé ọmọ Yorùbá ni wípé so ó yẹ kí gbogbo agbárùkù ká support ẹ̀ ni so torí pé ó ti jọ́ ọmọ Yorùbá ọmọ tèmi kó má lè lọ school tó dáa ọmọ tèmi kó má rí iṣẹ́ ọmọ tí tèmi àtèmi kò sí hospital kò sọ́nà kò sí nǹkankan ẹ̀dẹ̀ ní ká padà ká lọ dìbò fún ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin people wọ̀nyí ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ fún yín lẹ́nu látàrí bí àwọn afẹ̀míṣòfò gẹ́gẹ́ bí agbára bẹ́ẹ̀ ṣe wọ ilé ìwé kan tèmi àsọ gbogbo tó tí ẹ jẹ́ pé bá wọ́n mọ̀ kó tó jẹ́ bí agbára àwọn yẹn lọ máa sá àwọn olùtọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olóye èèyàn látàrí fọ́nrán tá a jọjọ wò tá a jọ gbọ́ yìí ní tí àwọn èèyàn yìí sọ kí ni ẹ̀yin náà nílé ròǹgbà àti pé látàrí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tẹ́ ń wọlé Yorùbá tẹ́ ń pa àwọn èèyàn pakúpa tẹ́ ń ká àwọn èèyàn wọgbó ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi toru ọ̀rọ̀ ó ti tójọ́ mẹ́ta táwọn èèyàn yìí tẹ́ ti ń ṣiṣẹ́ láabi wọn kí ni ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n èèyàn lórí ìkànnì Ìkúnlé Ìjẹ̀ṣà tẹ́ ẹ jẹ́ àmọ̀ye èèyàn kí ni èròǹgbà yín tó jẹ́ pé ntẹ́yìn náà bá sọ tá a lè jọjọ gbèrò papọ̀ tó máa jẹ́ kí àwọn ká lè ṣẹ́gun àwọn èèyàn yìí ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ má gbàgbé ẹ má bá wa láìkẹ́ ẹ má bá wa share ẹ pín fọ́nrán yìí ẹ pín sórí WhatsApp yín ẹ pín sórí Facebook yín ntẹ́yìn náà bá dáwọ́ yín ní oríire báyìí la máa já sí o torí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó ti di ikú tó ń pojú gbà ẹni torí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó ti di ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fúnni lágbára Ọlọ́run Elédùmarè orí gbogbo wa ò ní gbàbọ̀dẹ̀ ẹ wo ibi dáwà fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àtọ̀mọ́ mu wá lọ́lọ́kọ̀ òjọ̀ kan sórí ìkànnì wa ẹ má wàá gbàgbé ẹ bá wa tẹ subscribe button yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa.